Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa yẹn Nkechi Blessing Sunday làwọn èèyàn ti ń bu ẹnu àtẹ́ lù látàrí ohun tó sọ nípa ìròyìn ìgbéyàwó Ọlárẹ̀wájú Ọmọyínká táwọn èèyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà àti gbajúmọ̀ aránṣọ nni Tòkunbọ̀ Fọláṣadé táwọn èèyàn mọ̀ sí CEO Olúmini. Ìròyìn wípé tọkọtaya náà ti bímọ ya àwọn ènìyàn lẹ́nu tí wọ́n sì gbọ̀rọ̀ náà bẹ ní gbàgbà ọtí. Bàbá Ìjẹ̀ṣà ni wọ́n tú sílẹ̀ lẹ́wọ̀n lọ́dún tó kọjá lórí ẹ̀sùn wípé ó bá ọmọ kékeré sùn, èyí tó mú un lọ sẹ́wọ̀n tí wọ́n sì tú sílẹ̀ lẹ́yìn tó lo ẹ̀wọ̀n ẹ̀ tán lọ́dún tó kọjá. Ìròyìn wípé CEO Olúmini bímọ fún Bàbá Ìjẹ̀ṣà ya òṣèrébìnrin tíátà ilẹ̀ wa yẹn Nkechi Blessing lẹ́nu, èyí tó mú kó rò pé AI ni. Ọ̀rọ̀ tó sọ yìí ló mú káwọn èèyàn dẹnu bo orí Nkechi tóun náà sì jẹ́wọ́ wípé òun kò kí ń ṣọmọ lílọ́lé Mésìwá látàrí báwọn èèyàn ṣe ń bu wípé gbogbo ìgbà ló máa ń pààrọ̀ ọkùnrin, pé ọ̀rọ̀ kò sì tọ́ sí lẹ́nu láti bu ẹnu àtẹ́ lu ìgbéyàwó Olúmini wọ́n sì ní ọ̀rọ̀ kò tọ́ sí lẹ́nu láti bu ẹnu àtẹ́ lu Olúmini àti Bàbá Ìjẹ̀ṣà. Nkechi Blessing sọ fún wọn pé lóòótọ́ lòun ti fi oríṣiríṣi ọkùnrin o, ṣùgbọ́n kò sí èyí nínú wọn tó bọ́mọ kékeré lò pọ̀ rí. Báwọn kan ṣe ń gbè lẹ́yìn Nkechi làwọn kan sì ń bẹnu àtẹ́ lù wípé kó ṣọ́gbà rẹ̀. Ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà yìí làwọn èèyàn ń gbà bẹ ní gbàgbà ọtí tí kálukú sì ń sọ tẹnu wọn. Àṣà o nǹkan ń ṣe mí. Kí lẹ rí sí ohun tí Nkechi Blessing sọ yìí lórí ọ̀rọ̀ ìgbéyàwó CEO Olúmini àti Bàbá Ìjẹ̀ṣà? Kí lẹ̀yin rí sí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, subscribe àti share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lóore.